Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. Mo ní sáré gbélé wá sí etí ìgbọ̀yìn ní kábíyèsí nígbà ọlọ́jọ́ festival tó ṣe kọjá yìí. Wọ́n ní àwọn tó wá láti diaspora, àwọn tó wá láti ìlú òyìnbó. Wọ́n ní many of them ló wá. Wọ́n ní wọ́n wá. Many of them mọ̀ pé kábíyèsí àti olórí Naomi pé wọ́n ti ní clash nígbà kan. Naomi kúrò láàfin because of àwọn èṣù bí èèyàn tó ti Naomi kúrò láàfin. Ná bá ní wọ́n wá bẹ̀rẹ̀, wọ́n wá gbọ́ pé kábíyèsí wọ́n lẹ́yìn àti Naomi ẹ ti ń reconcile. Ó ní bẹ́ẹ̀ ni. Ló bá ní wọ́n dẹ̀ rí pé wọ́n ló bí ìbejì, ó bí bẹ́tà, ó ṣe gbogbo. So kábíyèsí láti celebrate ẹ̀ now. Yes now. Thank God pé ó gba, ó ti wà láàfin. But kó tó di pé ó ti wá, ó tún padà. Kò tí ì dé tán pátápátá because ó yẹ̀ ń lọ, ó yẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ tí. Kò kì í ṣe pé bóyá ó ń gbé ní Àkúrẹ́ mọ́. So nítorí náà, torí àwọn ọmọ ẹ̀ kán lè máa bá a tọ́jú ẹ̀. So ó wá gbé lẹ̀ ní, ó gbé àwọn ọmọ yẹn lẹ̀ ní ìgbà ọlọ́jọ́ festival. Torí látọ̀hún yẹn ló ti wá, láti Àkúrẹ́ ló ti wá bá wọn jókòó sí sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí nígbà ọlọ́jọ́ festival yẹn. Ná bá ní nígbà táwọn people yẹn dẹ̀ fẹ́ lọ, wọ́n wá ní àwọn fẹ́ rí Naomi. Thank God Naomi dẹ̀ wà around. Wọ́n wá kí Naomi dáadáa. Wọ́n ní kábíyèsí celebrate ẹ̀ o. Àwọn àlejò tó wá náà wọ́n dúpẹ́, wọ́n kí Naomi. Wọ́n ní because officially wọ́n ní kábíyèsí ó sọ pé Queen Naomi yẹn pé is the heartbeat òun ni. Ó ṣàmọ̀ bó ṣe máa ń elevate Naomi. So wọ́n ní from there pẹ̀lú bó ṣe ń ṣe gbogbo ṣe ṣe àwọn tó wá láti ìlú òyìnbó, gbogbo àwọn tó wá láti diaspora. Wọ́n ní wọ́n pẹ̀lú bí kábíyèsí ṣe tí gbogbo wọn yẹn. Ṣé ẹ mọ̀ pé kò lè fi anybody hàn wọ́n. Actually máa lérò pé bóyá òun náà máa kọ́kọ́ fi hàn àwọn àlejò. So wọ́n rí pé Naomi ti gba gbogbo everything nípa nǹkan tí kábíyèsí ń sọ nípa Naomi. So ìlara yẹn ti wá pọ̀ jù. Ná bá ní that is that. Wọ́n ní later Naomi wá padà sí Àkúrẹ́ lọ wo àwọn ọmọ ẹ̀. Ó dàbí pé ó wá di ìjọ́ kejì àbí sí ìjọ́ kẹta lọ́jọ́ festival. Wọ́n ní Naomi tún wá sáàfin pé òun fẹ́ mú nǹkan nù chamber tiẹ̀. Ṣé ó ti wọ inú chamber? Ó ṣà ti wà, ó ti wà ńbẹ̀. So wọ́n ní bó ṣe wá. Wíwá tó wá yẹn, wọ́n ní ó fẹ́ ṣe bí i pé ó fẹ́ lọ ṣílẹ̀kùn chamber ẹ̀. Wọ́n ní ṣe ni Ashley sá jáde. Ló bá ní ìwọ ló gba gbogbo position òun. Ìwọ ló gba gbogbo nǹkan tó yẹ kó òun máa ṣe. Ìwọ ló gba gbogbo ẹ̀ pé òun ò ní gbà. Pé kí ló wá ṣe láàfin? Kí ló wá ṣe? Wọ́n ní ìjọ́ yẹn kò dẹ̀ sí kábíyèsí l'around. Wọ́n ní Naomi ò tiẹ̀ dá lóhùn. Wọ́n ní ibi tí Naomi tó fi kọ́kọ́rọ́ tó ti fẹ́ ṣílẹ̀kùn. Wọ́n ní ṣe ló kàn gbá. Ó kàn bu Naomi so. Ìwọ kọ́ ni mò ń bá o. Ṣé ẹ mọ̀ one thing tí mo rí nínú ọ̀rọ̀ àwọn olórí yìí? Ó dàbí pé tí kábíyèsí ò bá ti fi full stop sí. Although kábíyèsí náà ń try gbogbo possible best. Ṣé tí Naomi bá fẹ́ lọ sí toilet, ṣé ó yẹ kó máa mú sójà dání ni? Àbí tí Naomi bá fẹ́ lọ sí anywhere àbí ó fẹ́ jáde síta, ṣé kóun àti sójà kan máa rìn ni? Ó ṣe wá jẹ́ pé Naomi ò lè rìn kó dá rìn. Wọ́n kàn máa wà níjà ni. Wọ́n máa ní èsì, ìwọ là ń bá wí. Gbáàsì ìwọ là ń bá wí. Gbóòsì ìwọ là ń bá wí. Wọ́n ní irú àṣàkáṣà wo nìyẹn? Irú life wo nìyẹn? Nílùú tó lọ́ba tó níjòyè. Pàápàá jùlọ, odindi kábíyèsí ìlú kó má lè wá nǹkan ṣe sí. Torí ẹ̀ lọ̀rọ̀ yìí kàn ṣe ń jà wá lẹ́nu. Pé
Irú Naomi yẹn tí wọn ò jẹ́ kó rí mímí láì ṣe àwọn illiterate. Àwọn illiterate gan pàápàá mi ò rò pé wọ́n ṣe tó yìí táwọn tí kábíyèsí wá gbàgbàkúgbà ní ààfin láti jẹ́ kí wọ́n kàn máa harass Naomi anyhow. Wọ́n ní kí n má ṣe kékeré. Wọ́n ní tẹ bá ti sún, tí wọ́n bá súnyàn kan ògiri, hábà. Ṣé ẹ mọ̀ pé tó bá bojú wẹ̀yìn, nǹkan kí nǹkan tó bá rí ló lè làwọn ń tọ̀. Wọ́n ní ìyẹn ò dá lóhùn. Wọ́n ní bó kàn ṣe lọ fa aṣọ Naomi nìyẹn pé ìwọ kọ́ ni mo bá, ò lè wọnú ilé yìí. Kí ló wáyé ní kó fún un, jẹ́ kó òun wá mú nǹkan pé òun wà in a hurry. Òun padà sí Àkúrẹ́ náà náà. Ó ní Àkúrẹ́ bá, ó lóò lè lọ wọnú ilé yẹn sẹ́. Èé! Wọ́n ní Naomi máa sọ pé òun ò lè wọlé. Kí ni ìtumọ̀ ẹ̀? Nínú ilé tòun, ó máa tún wọlé láìṣẹ́ pé mo dẹ́nu ọ̀nà ẹ̀. Ah! Wọ́n ní ó ṣà, ó làkàkà, ó ṣà fi ṣe gbogbo kùkù kẹ̀kẹ́ pé kò gbọdọ̀ wọlé. Wọ́n ní bí Naomi ṣe di fọ́tí lu Ashley mà nìyí o. Ah! Wọ́n láwọn tó wà láàfin níjọ́ yẹn. Wọ́n ní gbogbo èèyàn pátápátá wọ́n jáde. Ẹ́! Ah! Naomi ló ṣe léyìí tán, Naomi ṣe léyìí tán. Pé nǹkan táwọn èèyàn expect kí Naomi máa ṣe ni. Táwọn people yìí tó bá ti rí pé Naomi ó ti dúró re, ó ti mọ̀ pé yes. Dídákẹ́ kọ́ ni ọ̀rọ̀ yìí kàn. Tí Naomi ti dákẹ́ tó, ó ti tó gẹ́. Báwo ló ṣe máa harass ẹ tó bá rìn síbí, wọ́n á double cross ẹ. Tó bá rìn sọ́tùn, wọ́n á double cross ẹ. Ah! Pé ijọ́ wo ló fẹ́ ṣe eléyìí dà? Ó dàbí pé dídákẹ́ tí Naomi ń dákẹ́ pé, Ọlọ́run á ṣe. Torí Bíbélì ti sọ pé nígbà tí Jésù wá sáyé tó sọ pé kí èèyàn bínú ṣùgbọ́n kó má ṣe ṣẹ̀. Pé tó bá fọ́ etí ọ̀tún ẹ kó gbé tòsì padà fún tọ̀hún. Jésù ló lè ṣe. Jésù ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ó difficult fún èèyàn ẹlẹ́ran ara kó ṣe irú ẹ̀ náà. Bẹ́ẹ̀ tí èèyàn bá lè emulate irú nǹkan bẹ́ẹ̀, á jẹ́ pé ó tó bẹ́ẹ̀ náà. Tọ́lọ́run bá ti fún èèyàn lórí ọ̀fẹ́, olúwa ẹ̀ lè ṣe. Ṣùgbọ́n ó yẹ kí èèyàn rántí pé nígbà kan tí àwọn tó ń tà, àwọn aráàlú ìlú, àwọn aráàlú ibi tí wọ́n bí Jésù sí, ibi tó ti lọ ṣe evangelism, ó ṣe dé inú ilé Ọlọ́run pé, inú ilé bàbá mi ló ń tà náà rà. Wọ́n tún ń tajà, wọ́n rí ilé Ọlọ́run fi wọ́n lọ gbé ọjà. Wọ́n sọ ilé yẹn di ilé ọjà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tà, wọ́n bẹ̀rẹ̀ sí ní. A gbọ́ pé Jésù ki ẹ̀gbà mọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní fi wọn. Ìyẹn ò ní pé kí èèyàn ṣẹ̀, ìyẹn ò dẹ̀ ní pé kí èèyàn máa rí ìjọba ọ̀run wọ̀. Ìyẹn ò ń ṣẹ̀ṣẹ̀. So ìgbà tó bínú yẹn, kì í ṣe pé bóyá ó ṣẹ̀ o. Kò bínú tó ní kan kúrò nílùú ilé bàbá òun. Kì í ṣe ibi tí wọ́n ti ń tajà. Yes, Jésù ṣe dáadáa nígbà yẹn. Ewu dẹ̀ ni kí Naomi, wọ́n rín Naomi fi. Although kì í ṣe pé Naomi ń bẹ̀rù wọn. Bẹ́ẹ̀ kò kàn fẹ́ wàhálà, kò fẹ́ àpọ́n. Ó ṣàfẹ́ pé kí gbogbo wọn wà at peace. Kí everybody wọn kàn máa bá ara wọn ṣe, kàn máa bá wọn. Torí Naomi ò disturb wọn. Ó ní kó lè dá jẹ gbogbo ogun kábíyèsí. No, kò lè dá jẹ. So, ní nǹkan tá à ń sọ, kì í ṣe pé kí Naomi wá dákẹ́ títí kó máa fi nǹkan rẹ̀ nímú, kó yàgbẹ́, kó ní kó lanu kó bù sí. Wọ́n ní ṣe ló open up, ó ki ìfọ́tí olóyè gidi gan ló gbé fún Ashley. Wọ́n ní ṣe ni Ashley wá pariwo. Ẹ rí àwọn yèyé ìlú àwọn, ẹ rí queen tó ń sọ wípé kí n tó ń jà, queen tó ń ṣe gbá, queen tó ń ṣàwò. Ó ṣàfẹ́ tán Naomi ní sùúrù. Òun ni nǹkan ìjà tó ń try láti gbé ko Naomi tó ń gbojú tó ń gbẹ̀yìn.
Wọ́n ní bí Naomi ṣe dìfọ́tìlù bẹ́ẹ̀, ìfọ́tí olóyìí bàbá yìí, wọ́n ní ṣe ló yí ẹsẹ̀ padà. Ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo ló ń ké, ló ń sunkún, ló ń ṣe pé ẹ wo àwọn tó ń pè ní olórí wọn, ẹ wo àwọn tó ń pè ní queen, ẹ wo àwọn tó ń pè ní kinní kan, ìyélúwà, ẹ rí ó ń jà, ó ń ṣe. Nígbà táwọn èèyàn jáde, wọ́n ṣe Naomi náà yìn o. Wọ́n yin Naomi pé ṣé Naomi lè ṣe irú eléyìí ṣá? Wọ́n ní ṣe ló surprise everybody. Wọ́n ní ṣe ni Ashley sunkún lọ. Ṣé ẹ mọ̀ pé Sátánì bẹ́ẹ̀ ṣe ń wò yìí? Ó lójo kù. Ó ní ojo burúkú burúkú torí ẹ̀ náà ṣe sọ pé ká resist the devil and he will flee away from us. Wọ́n ní pẹ̀lú bó ṣe fọ́ etí ẹ̀ ṣe ló sá kúrò bẹ́ẹ̀. Ṣé ó fi pé bóyá òun fẹ́ cheat Naomi lọ? Bẹ̀tì Naomi wọ́n dúdú ìfọ́jú mi. Ṣé next time ṣé ó tún lè wá síwájú Naomi pé ó fẹ́ wá tọ́ níjà? No now. So à ń fàsìkò yìí sọ fún Naomi pé kí Naomi kó já rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Self defence náà ń pe irú nǹkan bẹ́ẹ̀. Instead tó máa fi ṣe ẹ́ léṣe ìwọ náà yá tètè gbá rẹ̀ kalẹ̀. Ẹ̀yin èèyàn mi, ìdùnnú mi ni pé Naomi ó retaliate ó fọ́ etí ẹ̀. Tó bá tún di ijọ́ mi ṣé ó tún máa ta fèlèfèlè wá síwájú Naomi? No now. Ṣé ni kí Naomi fọ́ etí ẹ̀ kó fọ́ etí ẹ̀ àbí kí Naomi fọ́ etí ẹ̀ àfọ́túfọ́. Wọn máa sá fún. Bẹ́ẹ̀ ni, inú mi dùn. Mo ní kí n gbé wá sí etí ìgbọ́ yín pé Naomi máa ti retaliate ó fọ́ etí Ashley pé bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe torí eléyìí ti pọ̀ jù. Tí èèyàn bá dákẹ́ wọ́n máa sọ pé ọ̀dẹ̀ ni. Naomi ò ṣẹ̀dọ̀ yìí. Ẹ̀mí mímọ́ ló kàn bá lò. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Jésù Olúwa wa, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.